I was doing Buga or doing Babariga. But it is a day to celebrate democracy. Why doing Dobale for the day? I'm a traditionally Yoruba boy. I did my Dobale. ìyẹn jẹ́ ohun tán sọ. So gẹ́gẹ́ bí ní ìtẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ mi tí mò ń bá bọ̀ náà ni pé bàbá dà sí àpárá bí eégún bá ṣubú ìmọ̀ àdìdán ni òwe Yorùbá ni bí eégún bá ṣubú àdìdán. So orí ìṣubú ẹ̀ ń bẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí í ṣe àwọn ẹ̀kọ́ ó sì ń pidán náà ni. So ìyẹn ni bàbá fi sọ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn so that a ní máa attach